ní agbára o. Báwo ló ṣe jẹ́ mọ́ mi? Bí mo ṣe bí lélẹ̀. Bẹ́ẹ̀ ṣe bí lélẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Kí lorúkọ ẹ? Àyìnfẹ́ Olúwa. Màmá. Ọmọ mi ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ẹ sọ̀rọ̀ sókè díẹ̀. Ọmọ mi ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Títí fọ́tò tí mo yà ń gba sísí gan mo kò dání. So díẹ̀ ló ń wú. So mo sì lọ sí UCH nígbà náà torí àwọn ọmọ mi. Kò wú báyìí tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni. Èwo lẹ dì mú yìí? Èwo ni rìsọ́ọ̀tì lẹ́jẹ̀ iná kó fọ́tò mi yẹn wá. Ẹ má kó fọ́tò ẹ má rí. Wọ́n ní ẹ mú lè wá. 640,000 650,000. Wọ́n ní kí n máa fún ọ̀run yìí. Kí ni wọ́n náà fẹ́ ṣe sí báyìí? Wọ́n náà máa ọ̀pẹ́rẹ́tì. Wọ́n náà fẹ́ ọ̀pẹ́rẹ́tì. Wọ́n náà fẹ́ ọ̀pẹ́rẹ́tì. Bẹ́ẹ̀. Ẹlẹ́dàá ayé àti ọ̀run. Kí ni wọ́n fẹ́ ṣe sọ́mọ yìí? Wọ́n máa ọ̀pẹ́rẹ́tì náà. Wọ́n náà máa ọ̀pẹ́rẹ́tì. Bẹ́ẹ̀. Lónìí mọ́ lónìí mọ́. Ẹ mú 300,000. Pẹ̀lẹ́, sorry. Ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé, abẹ́ rí nǹkan báyìí. Ẹ wo nǹkan, ẹ wo màmá yìí. Màmá ọmọ ọdún mélòó ni? 69. 69. Bẹ́ẹ̀ ọdún tó bọ̀. Ṣé wọ́n tún wá lè sọ operation ilé báyìí? Wọ́n náà máa ṣe dókítà. Wọ́n náà máa ṣe? Ó lóun máa ṣe, oníkòwò bá ti wọ̀ ó lóun máa ṣe. Hospital tó tiẹ̀ lórúkọ ni. UCH. Ẹnu ẹ má dárúkọ. Ẹ̀yin èèyàn lágbàáyé ẹ parapọ̀. Wọ́n mọra wọn rí, ẹ bá ràn wọ́n lọ́wọ́. Ọ̀tọ̀ ni màmá yìí, ọ̀tọ̀ ni màmá yìí. Ẹ bá ràn wọ́n lọ́wọ́, ẹ bá ń ṣàánú wọn. Kí wọ́n tiẹ̀ lọ sọ operation yìí. Ẹ wo ẹ̀yin wá báyìí bẹ́ẹ̀ ṣe gbọ́mọ yẹn dá. Ẹ kàn wọ́n sẹ́gbẹ̀ẹ́ báyìí. Ó yẹ kọjú ọmọ yẹn síwájú. Kọjú ẹ̀ síwájú. Ẹ bá ràn wọ́n lọ́wọ́. Abẹ́ẹ̀ rí ọrùn, abẹ́ẹ̀ rí nǹkan báyìí. Ẹ bá ràn wọ́n lọ́wọ́ kan lọ ṣe. Màmá yìí 650 náà ní kan mú wá. Màmá yìí 300,000 náà ní kan mú wá. Ẹ jọ̀ọ́ ẹ bá ràn wọ́n lọ́wọ́. Èmi náà ó fún wọn lówó. Màá fẹ́ yín 50,000. Màá fẹ́ yín náà 50,000. Tán bá ṣí táwọn méjèèjì máa ná pọ̀. Ó dín ní 1 million. Ó dín 50,000 1 million. Ẹ bá ràn wọ́n lọ́wọ́. Kí lẹ fẹ́ káwọn yóò ṣe fún yín? Ẹ̀yin náà sọ̀rọ̀ fúnra yín. Ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ràn lọ́wọ́ pé wọ́n bá ṣe operation opó ni mímí ò ní nǹkan kan. Iléeṣẹ́ yín ò ní jóná, iléeṣẹ́ yín ó máa lọ sókè lórúkọ Jésù. Lórúkọ Jésù torí tẹ́ fi ṣe ilé ológo ẹ̀ ní pàdánù bẹ̀rù ẹ ṣàánú mi. Àánú ni mo fẹ́ o, ẹ ṣàánú fún mi o. Ẹ̀kọ́ àánú náà ó ti fẹ́ yín náà o. Wọ́n ní dìpọ́ọ̀tì yín wálé o lórúkọ Jésù. Ẹ ti lọ láyọ̀ ẹ tún bọ̀ láyọ̀ lórúkọ Jésù ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni ẹ dákun. Ó ń ṣe yín. Ó yá ẹ má sunkún. Ẹ bá wọn yẹn sọ̀rọ̀. Ẹ dákun torí Ọlọ́run àánú ni kẹ́ ṣe fún mi ẹ ṣílẹ̀kùn àánú fún mi kí n lè fi lọ ṣe operation òyì tẹ̀ máa ń kọ́ mi bá ti fẹ́ sùn bọ̀ òyì yóò máa kọ́ mi mo fẹ́ dìde máa ṣe máa pẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù mo ti lo tọ́níìkì mo ti lo gbogbo òyì yẹ òkúrò bọ̀dí dókítà yẹ ó lóun ó ṣe owó ló ń dá mi dúró ẹ dákun ẹ ṣílẹ̀kùn àánú. Tẹ́ bá rówó ẹ lọ hospital Monday. Bẹ́ẹ̀ kí n bá ro wọn ní kí owó bá ti wà pé wọn máa bá mi ṣe pé kò sí nǹkan tó ń dá mi dúró ju owó lọ. Ẹ dákun torí Ọlọ́run ní kẹ́ ẹ lọ sọ̀rọ̀. Ẹ dákun ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ní dákun ràn mí lọ́wọ́ lórí ọmọ yìí. Lórí ọmọ yìí ẹ dákun ràn mí lọ́wọ́ ẹ ṣe mí láàánú. Ẹni fojú sunkún ọmọ ẹ̀yin ló ní ìdààmú lórí ọmọ. Kíkiní ẹ má tẹ kó má tẹ ojú báyìí lọ. Wọ́n á fẹ́ sọ pẹ́sàn fún mi àtìgbà tí mo ti bí ni ti gbádùn lára mi ò ti yá. Mo ti ń sáré lórí rẹ̀. Ẹ dákun ẹ ṣàánú mi ẹ̀yin ló ní fojú sunkún ọmọ. Ẹni dáàmú lórí gbogbo èso yín ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ó dìde ìrànlọ́wọ́ sẹ́yìn náà ẹni báráyé fọ́ọ̀tì dákun ẹjọ́ nítorí Ọlọ́run ẹni fojú sunkún ọmọ o ọmọ yìí ọgbọ́dọ̀ mọ́ ṣe pé fún mi lọ́jọ́ iwájú lóde mọ́ làkàkà lórí rẹ̀ bẹ́ẹ̀ ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run ẹni rí dààmú lórí ẹ̀rọ ẹnìkan dààmú lórí ọmọ ẹni fòrò o gbogbo ìdùnnú yín Ọlọ́run ní sọdẹ́kún fún yín o Ọlọ́run ó wà pẹ̀lú yín o ìdùnnú yín Ọlọ́run ní sọdẹ́kún fún yín o ẹ ṣàánú mi o Ọlọ́run bá ń ṣàánú ẹ̀yin náà o. Ṣàánú fún mi ó pọ̀ ní mí o mi ò ní nǹkan kan o
àánú láyé ọmọ mi nídìí ẹ ṣàánú mi o ẹ̀yin náà ní dààmú lórí gbogbo èso yín o ẹ ní fojú sunkún ọmọ o ẹ ní rí dààmú o ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú o ẹjọ́ nítorí Ọlọ́run ẹ dákun ẹ ṣàánú fún mi àánú láyé mi nídìí ẹ ṣàánú fún mi opó ni mí. Opó ni yín? Opó ni mí. Ọmọ mélòó lẹ bí? Ọmọ 5. bá ń ṣàánú ọmọ ẹ dákun o dákun ẹjọ́ o fojú sunkún ọmọ o. Ó ní agbára ó lé o bó ló ṣe wá jẹ́ ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá ń dìde sáwọn ìyá yìí wọ́n ní wọ́n máa ṣe wọ́n ní máa ṣe operation yẹn mo fi Ọlọ́run bẹ̀ yín mo fi Ọlọ́run bẹ̀ ẹ já bá wọn ṣe tán bá rí wọn lọ ṣe mo ti ẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ wọn ó ti ṣe é ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ bẹ̀bẹ̀ kí n máa lọ Ọlọ́run yóò ní rẹ̀ yín o Ọlọ́run yóò ní rẹ̀ yín ẹ̀ ní fọmọ ṣiṣẹ́ o ẹ̀ ní fàyà ṣiṣẹ́ o ẹ̀ ní fira yín náà ṣiṣẹ́ o ẹ̀jọ́ nítorí Ọlọ́run ilé ológo tẹ̀ torí ẹ̀ṣẹ́ ẹ̀ ní pàdánù ilé ológo ẹ̀ ní dáàmú lórí gbogbo èso yín pátápátá ẹ̀ ní dáàmú lórí àwọn èso yín o ẹ̀ ní fojú sunkún ọmọ o ẹ̀ ní fojú sunkún ọmọ ogun bámọ̀ bá ti ṣẹlẹ̀ Ọlọ́run ìjọ ṣẹlẹ̀ sí yín pẹ̀lú ògùn ọmọ òkè lọ́wọ́ afúnilò òkè lọ́wọ́ yín ó máa lọ ọwọ́ yín ò ní lọlẹ̀ o lórúkọ Jésù Ọlọ́run máa gbẹ̀ngà Ọlọ́run ti gbẹ̀ngà ẹ̀ ní lọlẹ̀ ẹ̀ ní wálẹ̀ lágbára Ọlọ́run wà padà sẹ́yìn o ẹ ṣé o bàbá mi ọkọ mi ẹ ṣé o ojú òní tì yín o ẹ ṣé bàbá mi ẹ ṣé o ẹ ṣe ń tọ́jú gbogbo àwọn ọmọ ọlọ́mọ ọlọ́mọ gbádùn àlàáfíà ó tó mi lọ́wọ́ mi ò lálàáfíà òjì tó ń kọ́ mi mo ti lo tọ́níkì mo lo gbogbo ẹ̀ kò kúrò ń bẹ. ẹ dìde so inú ibi tẹ́ ti ń rí fídíò yìí a ṣe ẹ̀ wọnú Agbala Gabriel global page ibi Agbala Gabriel charity foundation ibẹ̀ lẹ ti máa rí àwọn kéèsì báyìí ibẹ̀ lẹ ti máa rí àwọn a máa ṣe ẹ̀ sínú Agbala Gabriel global page a máa ṣe ẹ̀ sínú ẹ follow Agbala Gabriel charity foundation ẹ follow ẹ follow ẹ tí Agbala Gabriel global page yẹn òun fẹ́ wà fún church mainly for church Agbala Gabriel charity foundation òun á wà fún foundation ẹ̀yin èèyàn wa náà lẹ sọ bẹ́ẹ̀ nǹkan oríire ni ó ti dé so ẹ máa ra àwọn fídíò bíi kéésì ẹ̀dídé ẹ máa ra àwọn kéésì ẹ̀ ń bẹ̀ Agbala Gabriel charity foundation tá a ṣí ẹ̀ sínú ẹ̀ yìí ẹ follow ẹ lọ follow ẹ èmi mo sọ bẹ́ẹ̀ ẹ follow ẹ ẹnu mi ló ti jáde I am speaking to you èmi ni mò ń bá yín sọ̀rọ̀ Agbala Gabriel charity foundation yẹn ẹ follow ẹ ìbẹ̀lẹ̀ tí mo ra àwọn kéésì ẹ bá ra àwọn mọ̀mọ́ yìí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ ti máa rí account number lórí screen òun náà gbé sísàlẹ̀ yẹn account number yẹn nìkan náà ni o àti gba ti foundation àti gba account foundation yẹn account owó fún foundation àti gba ti church náà bẹ̀tà ń ṣe nǹkan kékeré kan lọ́wọ́ lórí ẹ̀ à ń ṣe àwọn internet registration kan lọ́wọ́ lórí ẹ̀ ti personal tá a máa ń lò yẹn ni kẹ́ ṣì lò 01991 yẹn 31544 GT Bank Gabriel Adébọlá Amosan òun náà ni 01991 31544 GT Bank ẹ ti rí tẹ́bàdẹ́fẹ̀ pè wá ẹ ti mọ nọ́mbà wa 07054900751 07054900751 ẹni wà lálàáfíà ò mọ yìí mọ̀mọ́ yìí pẹ̀lú ohun tó ṣe wọ́n ìjẹ́jẹ́ mọ̀ pé nínú chọ́ọ̀chì lénìí wọ́n tún ń jó bí a ṣe ń jó dà bá ṣe ń jó náà rèé tán ṣe báyìí mo ní nǹkan ń ṣe ìyá yìí ó tún ń jó ìbẹ̀lẹ̀mí mi ti mú wọn ẹnì kan bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀fẹ́ rí mi kí mo ní kàn ṣe mo ní ẹ wọlé mo kulẹ̀ ti rí wọn nínú chọ́ọ̀chì àánú wọn ti ń ṣe mí látàárọ̀ pé kọ́lọ́run fún mi lórí ìfẹ́ kí n ráyè gbé wọn nírọ̀lẹ́ mo ti gbé yín live kọ́lẹ́ ń wò yìí o is a recorded video a ṣe ní Saturday date ní 27th July 2024 27th July 2024 lẹ́ ń wò báyìí ìrọ̀lẹ́ yìí náà là ń ṣe báyìí tẹ́ ń wò à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni ẹ bá ara wọn ìyá ìlọ́wọ́ kan lọ ṣe ẹjọ́ torí Ọlọ́run ẹ bá ń bẹ̀ ó yẹ ẹ̀bẹ̀ wọn ká ṣe ẹ follow page yẹn. ẹ jọ̀ọ́ abẹ̀yìn ní o iléeṣẹ́ yín ò ní jóná o ọwọ́ yín ò máa lọ́rùn òkè lọ́wọ́ afúnilò òkè lọ́wọ́ yín máa lórúkọ Jésù òkùnkọ̀ mọ́ ṣe wò ní dé bá yín o àbọ̀ ọlọ́mọ dájú lórí yín ẹ mọ lọ rí ẹ mọ bọ́ọ̀rẹ́ o ẹ ní sí mi ẹ ní rógun alákòóbá o ẹ ní sì jẹ o. mọ́tò ti sátà ẹ̀ sámi sí lára Ọlọ́run jẹ́ bá wọn wọ̀ o.